ọ̀rẹ́ ọba èyí tó kù náà. Wọ́n ní àbúrò Gbénga tí èlé rèé tó ìbò bá máa yí orúkọ padà tó sọ pé ẹnìkan actor bá ní obìnrin wá ní actress lóòótọ́ rẹ̀ tí ìlú actor gbogbo wọn bí sí Gbénga tí èlé Gbénga tí èlé rẹ̀ lè yọ Gbénga tí èlé ó kiri ní ẹ bá fún láti rọ̀ ẹkú ìdílé ìdíje àbúrò olóògbé ni ṣe rí olóògbé tèmi mọ̀ ọ̀nà méjì ló pín sí gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbóhùn sáfẹ́fẹ́ lásìkò tó wà yẹn èdè òyìnbó lèmi fi ń ṣe ètò lórí afẹ́fẹ́ nígbà yẹn lóòótọ́ Yorùbá ni mí ṣùgbọ́n iṣẹ́ tó ń fà mí fún mi pé ká fi èdè òyìnbó gbé ètò kalẹ̀ àwọn olùgbọ́ ṣùgbọ́n òun Yorùbá èdè abínibí yẹn ó fi ń gbé àṣà wa lárugẹ àti èdè wa lárugẹ olùkọ́ni lórí afẹ́fẹ́ olùdánilárayá ni àwọn mẹ́ta náà wà ńgbà yẹn tí iléeṣẹ́ rédíò OGBC pàápàá OGBC 2 náà gbà láyè nígbà tó ń dá OGBC 2 lẹ̀ amọ̀gbá ní OGBC ohun rédíò 1 Yorùbá náà fi ń ṣe ètò ńgbà yẹn torí pé àwọn èdè náà wà láàrin wa wọ́n máa ń ka èdè ìlú wọ́n dẹ̀ máa ń fi èdè wọ́n fi ń ṣe eré ìdárayá wọ́n fi ń kàròyìn náà wọ́n wá ní pé kí Yorùbá má pọ̀ jù tọ́ba nìkan ló ń ṣe ètò tọ́ba ọ̀kálẹ̀ Ọlọ́run túbọ̀ tẹ̀lé fóun náà Ambrose Ṣómìdé ìyẹn tó tẹ̀síwájú òun náà ń fi èdè Yorùbá ó fi ń ṣètò ṣèyí Ṣórẹ̀mẹ́kún tó tó di kó kan MC Murphy wọ́n wá ní pé àwọn tó tún máa wà dígbìdì tọ́ba ọ̀kálẹ̀ tó pé àwọn èèyàn wá fẹ́ràn fídíò yẹn gan káàkiri ó kárí ayé ṣùgbọ́n wọ́n ní onílé kejì òfojú rewó ní rédíò OGBC 2 ó dé Àbújá ó kọjá Àbújá ó tún dé Kaduna àwọn tó bá jẹ́ ìjọba àpapọ̀ wọ́n wò pé báwo ni rédíò ìpínlẹ̀ ó sì máa bá rédíò ìjọba àpapọ̀ figagbága wọ́n wá yí agbára transmitter wa alátagbà wọ́n yí lọlẹ̀ àkọjá Àbújá nígbà tó yá wọ́n tún Àbújá mọ́ ṣùgbọ́n nǹkan tí Gbénga Adébóye ń sọ ni pé ó ti wà rédíò Lagos ó ti di gbajúmọ̀ ó máa ń fi ẹ̀fìṣà ó máa ń fi àwàdà dáhùn àráyá ó ń fi èdè gbé àṣà wa lárugẹ ó wá ní pé ó yẹ kó náà wà ní OGBC 2 torí pé OGBC 2 kárí ayé gbà yẹn ó dẹ̀ ní bàbá àwọn òbí wọn àtàwọn tó kù fún wọn ní bàbá àti màmá tóun bá ti wà lórí OGBC 2 wọ́n máa gbọ́ òun níbọn àti ọdẹ òun gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ó kọjá àtẹ̀yìn gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn mẹ́ta èrèkì orúkọ táwa fún un táà sọ sáfẹ́fẹ́ òní ṣẹ́rí Gbénga Adébóye ní tó gbajúmọ̀ ní òkìkí ọlá mi kàn orúkọ tó ní láàrin àwa ẹgbẹ́ tí à ń gbóhùn sáfẹ́fẹ́ ṣe wá rí tọ́ba ọ̀pálẹ́yẹ ṣe rí orúkọ tí yẹn ní yàtọ̀ sí pé wọ́n jẹ́ ọ̀kín olóúnjẹ ẹ̀yẹ lórí láàrin àwọn pèlèpèlè láfẹ́fẹ́ ó tún jẹ́ afúnfún ní orúkọ ọ̀nà láàmì pọ̀ lórí afẹ́fẹ́ Gbénga Adébóye òkìkí ọlá mi pọ̀ káàkiri ṣé wá rí ìkẹta wọn Kọ́lá Ọláwuyi òun ni ariwo ọlá mi kàn òkìkí àárín ọlá ariwo àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe gbajúmọ̀ sí ẹ rí i pé kì í ṣe orí rédíò nìkan tọ́ba ọ̀pálẹ̀ ti ṣe fíìmù tó ń pè ní Ìbà ńlá dogi tó bá yẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wà nílé ayé lẹ́yìn eléyìí wọ́n á ti di erìkì náà àwọn agbóhùnsáfẹ́fẹ́ wọ́n á ti ṣe fíìmù rẹpẹtẹ Gbénga Adébóye náà ti ṣe ó ti ń ṣorin ó ti ń kọ orin ó ti ń ṣàwo yàtọ̀ sí tẹ̀fẹ̀ Kọ́lá Ọláwuyi náà ti sọ ìrírí ayé ó ti sọ di ti orí tẹlifíṣàn nígbà yẹn wọ́n á ti kó irin wọn á ti jù yí lọ ariwo ọlá wọn á ti pọ̀ jù yí lọ ọ̀nà ọlá wọn á ti pọ̀ jù yí lọ òkìkí ọlá wọn á ti pọ̀ jù yí lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀nà méjì
tani Gbénga Adébóye gẹ́gẹ́ bí èèyàn lẹ́wọ̀n ara. Ọlọ́run fún ní ẹ̀bùn. He could see vision. He could foresee. Ó máa ń rí ọjọ́ ọ̀la tó bá lánàá àbí nǹkan yóò sí tó ṣe máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ó ní ẹ̀bùn yẹn. Ṣùgbọ́n kì í ṣe ẹni tó ń pariwo ẹ̀ síta yàtọ̀ sí ètò tó ń ṣe láfẹ́fẹ́. Torí ẹ̀ nínú ìṣèlú nígbà tí mo dé tí mo rí àwọn aláàfáà kò sí bá ṣe fẹ́ ṣe àti fẹ́ sọ̀rọ̀ Gbénga Adébóye káà ní sọ ẹ̀sìn mọ́ tó wà lórí afẹ́fẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ké Kùránì báyìí. Ẹ rò pé bàbá wa Mọ́ríkàs àdìrọ̀mí ọ̀dọ́ ẹ̀ ló gbé dàgbà bẹ́ẹ̀ ló ṣe máa ń rí. Tó bá dẹ̀ tún kí ìwé mímọ́ kejì náà Bíbélì bá tún kì í mọ́lẹ̀ báyìí ó fi ń ṣètò ní o. Ó lè fi kọ́ àwọn aráyé lọ́gbọ́n lẹ́kọ̀ọ́ oríṣiríṣi wà. Báwo ni ewu tiẹ̀ ṣe wá? Bẹ́ẹ̀ tún ti tàwọn aláwo náà àwọn ilẹ̀ mọ́gbè ọ́. Ilẹ̀ àtúnfẹ́ lanu. Bó ṣe rí ìdàgbàsókè ẹ̀ bó ṣe rí nìyẹn. Ó mọ kéwú, ó mọ ti Bíbélì, ó tún mọ tàwọn aláwo. Irú èèyàn wo leléyìí? Kéńgbé tí èlè. Aláyàbá lálé. Olúwo gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn aṣọ ti afẹ́fẹ́ tó sọ ti afẹ́fẹ́ ó kóni mọ́ra. Very generous, very likable, very personable. Ẹ tí ó kó èèyàn mọ́ra. Ẹ tí ó pé ó fẹ́ràn èèyàn. Kò sí bẹ́ẹ̀ ṣe rí pé ọ̀rá ń lọ ẹ̀kí òun ló máa pè yín ká tí ò sí nǹkan. Arábìnrin báyìí ó máa bẹ̀rẹ̀ sí dọ̀wẹ́kẹ̀ ni. A yàtọ̀ síra wa. Ó máa ṣe nǹkan tó pé ó máa pa yín lẹ́rìn-ín. Ó máa tẹ́ bá fojú ro aṣọ àpárá lù yìí. Ní mò ń pè ní ẹni tó wà fascinated like you. He had unrivaled interrelationship quotient. Àwọn olóyìn máa ń sọ pé ọgbọ́n òwe ọ̀tọ̀, ọgbọ́n ìbánigbé ọ̀tọ̀, ọgbọ́n ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀. Social intelligence quotient wà. Academic intelligence ó wà. Tìwé nìyẹn ọgbọ́n òwe. Ọgbọ́n kábániṣe tí ò dẹ̀ ní sí gbọ́nmi sí omi ò tó. Social intelligence, political intelligence. Àwọn intelligence yẹn pé ọgbọ́n tọ́lọ́run fún yàn fún abínibí èyí tó kù á máa pọn lápákìlélẹ̀ ayé ni. Ó ní mẹ́tẹ̀ẹ̀ta. Ó pé lóòótọ́ ìwé ò lọ títí ṣùgbọ́n nǹkan tó níwèé ò lè ṣe Gbénga Adébóye ń ṣe. Wọ́n bá ní pé ká kàwé òyìnbó. Wọ́n ní kọ́ wa ní ti eríwòyà àyàgbọ́ àyàtọ̀. Wọ́n ní kọ́ wa ní ilẹ̀ mọ́pẹ́ ọ́. Wọ́n ní kọ́ wa ní òyìnbó ti ẹ̀fẹ́ yẹn. Ìwé ni wọ́n máa ń gbé wá láti lè fi káwa kò náà ni. Láti ìgbọ́kọ̀ tó ń wá láti mú wa lẹ́rú nǹkan tiwọn. Àṣà wa wọ́n pamọ́lẹ̀. Àṣìwọ́n wá ń gbé yẹn lárugẹ. Àwa dúdú ló lè ṣẹlẹ̀. Ó lè wá tiẹ̀ kó tiẹ̀ ní sábà kó ti wá dànù ní. Wọ́n wà fún Gbénga Adébóye. Kò fi ọgbọ́n yẹn púpọ̀. Ó bá yàn ṣe, ó bá yàn rẹ́. Ó tún wá ní nǹkan kan. His philanthropic gestures were almost unequaled. Ó náwó ó kóni mọ́ra. Tó bá wá níjọ́ Wednesday, ó tó wá níjọ́ Wednesday wá ṣe program ní OGBC 2. Wọ́n mọ̀ pé ọjọ́ Wednesday àárín ọ̀sẹ̀. Àwọn tó wà ní kàńtìn wa ní sísàkàyà. Wọ́n á ti ra ẹran, wọ́n á ti ra ọtí, wọ́n á ti ra gbogbo ẹ̀. Ó máa kó èèyàn pẹpẹtẹ wá ní. Àtàwọn tó bá ń lẹ̀ lókùnrin àtàwọn tó ń tẹ̀lé bọ̀. Ìbáàjẹ́ rédíò Lagos, ìbáàjẹ́ OYO, ìbáàjẹ́ rédíò Nàìjíríà. Àwọn dáńtà sí oríṣiríṣi tó kójọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n máa bá wá. Ó dẹ̀ máa ná owó ọwọ́ ẹ̀. Wọ́n máa ra oúnjẹ ní kàńtìn báyìí. Ẹ mọ̀ pé Gbénga wà nílùú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, iṣẹ́ nìkan tí ọ̀dẹ́ ìfarawé kò fi iṣẹ́ ètò ẹ̀ lórí rédíò. Ó lè lọ sí rédíò Lagos nígbà yẹn náà. A tún ṣe ètò. Ó lè lọ sí Ìbàdàn. A tún ṣe ètò. Kò pa ètò ẹ̀ lára. Gbogbo àwọn tó bá pàdé ẹ̀ náà ń sọ̀rọ̀ dáadáa. Mo lè sọ pé ẹ̀rọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn àti ìjọba ọ̀pálẹ̀ àti Ọlawuyi àti Gbénga Adébóye tí à ń ṣèrántí ẹ̀ léèmí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti di orí bọlá nínú rédíò OGBC. Kí rédíò kan kó ní àwọn èèyàn mẹ́ta bẹ́ẹ̀ yẹn. Gbénga tiẹ̀ wá
ó kú ẹgbẹ́ mi nítorí pé tọ́ba tẹ̀ sí òun náà lọ́ọ̀yà ya o ṣùgbọ́n òun ò ní tọ́yín ẹni tó bá mọ̀ ó máa bá ṣe ṣùgbọ́n tó bá kí adáhùn afẹ́fẹ́ yẹyẹ Gbénga tó gbé yẹn wọ́n ti ń gbà tí ó dolóògbé ó jí bí sí náà bó ti bá sọ̀rọ̀ Gbénga Adébóye tó àlè tó jí bí sí sẹ́yìn ibẹ̀ ni iyì ẹ̀ ti wá kárí ayé wọ́n gbọ́ dábìlì wọ́n gbọ́ lọ́sùn wọ́n gbọ́ lóyìnbó wọ́n gbọ́ lákùrẹ́ wọ́n gbọ́ káàkiri títí dé Kwara àti Kogi tí wọ́n ti ń gbọ́ OGBC ọ̀hún náà. Wọ́n bá dẹ̀ láì tí ìpàdé ẹ̀ lẹ́ bá gbọ́ láfẹ́fẹ́ bó ṣe rí ọmọ rẹ̀ bí ẹ bá pàdé ẹ̀ bó ṣe rí rèé. Àwọn tí ò mọ̀ lórí fóònù tó bá bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí fóònù láti kó fún wọn lórí rédíò. Wọ́n wá bá sọ̀rọ̀ pé wọ́n ti mọ̀ wọn bí ọdún mẹ́wàá sẹ́yìn ìyẹn jẹ́ wọ́n wá rí ẹ̀bùn tọ́lọ́run wá fún kò fi du àwọn èèyàn. Àwọn ọmọ tó ń tọ́ lẹ́yìn jẹ́ pé ó pọ̀n wọ́n sẹ́yìn kò sọ pé kóun jẹ́ gbẹngbẹ tí èdè gbajúgbajà àbí ìgbà etí mọ̀ tó sọ pé wọ́n fẹ́ fi ọ̀nà hàn wọ́n pọ̀ lé ọkọ̀ káàkiri kì í ṣe ẹnìkan tó máa fi ọwọ́ po tálẹ́ǹtì mọ́lẹ̀ tí ẹ ti ó ti búrẹ́kẹ́ àwọn tó wá ń tẹ̀lé pé àánú ọ̀fẹ́ dàbí òun afẹ́ mọṣẹ́ ìyá fẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí afẹ́ dángájíá ìwọ̀n ṣeré ó lè yọ afẹ́ yọ ẹyin ojú ẹ̀ ẹlòmíì tó lu ẹ̀ wá ní tó bá ń lálàṣì ẹnì kan wà fẹ́ pé chairman àwọn fans club Gbénga Adébóye ó máa ń tẹ̀lé wa ìjọ Wednesday ìyẹn òdòǹgà àwọn orin tó ti ṣe fáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara Ọlawuyi ẹni Ọlawuyi ẹ̀dá wa yàtọ̀ ara mi déédéé ẹ bá kí ẹ bá kọ ẹ̀yà kí tí ò bá mọ̀ yín dáadáa ẹ̀yin á máa rò pé kó tún wá káàkiri dira yín mú ẹ̀dá wa yàtọ̀ síra wọn Ọlọ́run ṣe yẹn ní wọn ọlá Ọlọ́run nìyẹn ṣùgbọ́n ẹ̀bùn tọ́lọ́run fún wọn yẹn wọ́n fẹ́ sọ pẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n yàtọ̀ gẹ́gẹ́ bí ìwà èèyàn ìkónimọ́ra ìbániṣe kádàpárá ká má mọ̀yàn káfàmọ́ra ti Gbénga nìyẹn. Òun mọ̀yàn rí kò mọ̀yàn rí ó ti dọ̀rẹ́ yín ẹ ti dọ̀rẹ́ ẹ̀ gbogbo àlórí bákan náà. Nígbà tó wáyá nípa èèyàn nípa pé ká rí èèyàn káfà ó mọ̀ yín kò mọ̀ yín ẹ jẹ́ pèdèpèdè ẹ jẹ́ pèdèpèdè ó ṣe máa sọ àpárá nìyí nìyẹn ó ní ẹ̀dàbẹ̀ ọmọ pupa bíi táyà ọkọ̀ àfiwé yẹn ó kún ọwọ́ ẹ̀ ọmọ pupa bíi táyà ọkọ̀ ẹ bá dẹ̀ rí James ẹ̀dàbẹ̀ ẹ rò pé ó pupa ju tí a bì lọ bó ṣe wọlé báyìí mo ní ọmọ pupa bíi táyà ọkọ̀ kò sí rápẹ̀rẹ̀ àṣẹ nìkan tún wà bẹ́ẹ̀ yẹn ẹ má wẹ̀yìn ẹ má ìlòdè ẹ má wẹ̀yìn o àbúrò Gbénga náà dẹ̀ rẹ́rìn ẹ má wò wájú kí ló rẹ́rìn tàyàtàyà adúpẹ́ fọlọ́ bí Gbénga ṣe rí nìyẹn kò sí nǹkan tó kò ró lójú á ju àpárá lù yìí gbogbo bí ìmọ̀ dàrú ẹ̀ máa rẹ́rìn àárín ìrà ni ó ṣe rí fẹ́rẹ́fẹ́ nìyẹn àwa náà fi òyìnbó sọ ṣe program Gbénga ò lọ́tà gẹ́gẹ́ bí èèyàn ẹ bá pàdé ẹ̀ tẹ́ ẹ̀ tiẹ̀ mọ̀ tó ń ṣe ètò lórí rédíò bó ṣe rí láfẹ́fẹ́ náà ló ṣe rí tó bá kò lórí rédíò. Ìjọ tí mo rí ìyàwó ẹ̀ nínú etí èlé aláya máa nà kó gbogbo ọ̀làlẹ́ o eléyìí dojú gbèsè o ó mójú lọ sọ́jà o akọ̀rẹ́ tẹ bá ń kọ́ ní akọ̀rẹ́ rìn akọ̀rẹ́ láti sọ àpárá lè rí. Ẹ wá rí gẹ́gẹ́ bí ẹ̀bùn tí Ọlọ́run fún mo fẹ́ sọ talent kéèyàn tún jẹ́ kí talent yẹn ó tún gòkè sí ó tún bùyàrí sí ó jẹ́ ẹnìkan tó farabalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́. Àwọn ọ̀gá tó ń kọ níṣẹ́ rédíò bẹ̀rẹ̀ láti rédíò Lagos tó máa ń sọ nǹkan tẹ́ bá ṣe fún Gbénga tó jẹ́ rere tó jẹ́ bí oore kò ní gbàgbé láéláé ó
kò sí bó ṣe gbajúmọ̀ tó tí ò ní sọ̀rọ̀ rédíò Lagos àwọn ọ̀gá ẹ̀ kan kọ níṣẹ́ gbèdégbèdé gbogbo wọ́n ṣe ń correct ẹ̀ pé àlélè wọ́n ṣe ń sọ̀rọ̀ òun yẹn wọ́n ṣe ń sọ̀rọ̀ ó máa ń dárúkọ wọn ní rédíò Lagos ibẹ̀ lòun ti bẹ̀rẹ̀ ibẹ̀ wọ́n ti kọ́ òun wọ́n ṣe ń kọ́ bá ṣe ń gbé ètò kalẹ̀ tí wọ́n bá ní àgbékalẹ̀ tó ti forí rò káwọn olóyìnbó máa ń pè ní ideas mo ní ìkọ̀kan tí mo lè sọ lórí rédíò fi bá àwọn aráyéárayá mo lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn tó kọ wọ́n máa kọ script tí wọ́n bá fẹ́ gbayì tó bá fẹ́ di MC gbajúgbajà pẹ̀lú àwọn tó bá ń ṣiṣẹ́ rédíò àti tẹlifíṣọ̀n wọ́n bẹ̀rẹ̀ láti tẹlifíṣọ̀n àti rédíò MC tí wọ́n máa ń dá ó máa ń dánmọ́rán ju MC àmọ́ àwọn MC níta náà tán kì í ṣe ti rédíò àwọn olóòtú ètò tí a bá ń ṣe ìgbómọ a bá ń ṣe ìfinijoyè a bá ń ṣe à ń launch afẹ́dá owó àwọn MC máa wà bẹ́ẹ̀ àwọn atọ́kùn ètò nìyẹn tí ẹ̀ tún wá bùyà tó pé kí ni ó ń pa àwọn ètò ẹ̀ lẹ̀ tó ti máa rẹ́rìn ó máa wà ní pépà tó máa kọ́ lẹ̀ it's people thing. And we call that in English the storage of talk. Lọ́mọ ló bá fẹ́ sọ lórí rédíò, ìgbésọ̀ kọ́lé àwọn ètò bó ṣe máa lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́, wọ́n pè ní running order, running order. Step 1, step 2, step 3. Bó ṣe máa lọ lọ́kùn máa fi lè yé àwọn tó ń gbọ́. Lórí fún àwọn tó ń gbọ́ wọ́n lè sọ pé ẹ dúró ná, wọ́n tẹ́ sọ yẹn ò yé wa. Ẹ tún sọ. Ti rédíò ò rí bẹ́ẹ̀, tẹlifíṣàn náà ò rí bẹ́ẹ̀. Ó tó di pé tẹlifóònù dé lórí tẹlifóònù yẹn, ẹ bá fóònù nǹkan tẹ́ sọ ní ìbẹ̀rẹ̀ ètò yẹn ó dẹ̀ pé ọmọ náà lọ lọ́dọ̀ wa ìyẹn lè tún sọ ẹ má bínú ẹgbẹ́ ta kò sọ ní fẹ́rẹ́fẹ́ àkànlá sọ ní ṣókí àsọmọráìtì nítorí ẹ̀ àwa tá à ń ṣe lórí wọn ti kọ́ wa pé èdè tó bá tí ò ní lànà lóògùn a very simple language tó yẹ pé ẹ tó bá gbọ́ lẹ́ẹ̀kan tó bá ti gbọ́ kó máa yé very simple. Don't make use of big words. Ọ̀rọ̀ ńláńláńlá àwọn Yorùbá ńlá káwọn ọmọ wa ò mọ̀. Táwọn àwọn alára ò mọ̀. A ní ọ̀rọ̀ ṣùnùkùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa òde òní ò mọ̀ tó yẹn parí sí. Tọ́wọ̀ yẹn parí sí. Wọ́n mọ̀ tó pé òyìnbó ti ju àṣà wa mọ́lẹ̀. A ṣe ń gbìyànjú láti gbé lárugẹ. Wọ́n mọ̀ tó pé àwọn tó ń fi èdè gbé àṣà wa lárugẹ. Tó ń fi èdè dá àwọn ìlárayá lòdì Adébóye. Ó jẹ́ ìtìlẹ́yìn ọba. Mo ṣe pè ní òkìkí ọlá àbíkàn. Àwọn mẹ́ta náà ní ọjọ́ nígbà yẹn. Àwọn mí náà tó àkọ́kọ́ wọlé wọn o. Irú àwọn ń ṣe mọ́ọ̀kì, àwọn tó ṣó mi dé, àwọn ìṣòro ṣó rẹ̀ lẹ́kún. Ó wá fi kan àwọn Ọláwuyi, àwọn ọmọ ọ̀dọ̀ àgbà, àwọn Mákindé Fásolé tí ò gbọdọ̀ sùn dá. Oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n wà. Táwọn náà ti wá wọ́n rí ẹ̀kọ́ kọ́ látọ̀gbẹ̀. Kò sí nǹkan tó máa ṣe tí ò lè ní script. Tó bá dẹ̀ ní ètò tó forí ẹ̀rọ tó gbé kalẹ̀ inú wò black and white ẹni tó bá ní àkọọ́lẹ̀ olómi àṣélẹ̀ ẹni tó bá jẹ́ pé aláṣélẹ̀ ó ní àwọn èèyàn máa mọ̀ wọ́n máa lè máa ròyìn ẹ̀ wọ́n máa ní kí ló tiẹ̀ ṣe lánàá lórí ètò àwọn míì ṣe ọmọ náà lọ láti rédíò mi lọlẹ̀ kẹrẹ àwọn tó bá sọ nǹkan mẹ́wàá tó lárinrin ẹni tó gbọ́ ó lè sọ mẹ́rin márùn-ún ẹni tí ò bá gbọ́ recall àwọn nítorí pé ó ti bò wọ́n lẹ́sẹẹsẹ ẹni tó bá lè máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí ní 2 hours lẹ́sẹẹsẹ ló kọ́ wa pé tẹ bá máa ṣe ètò lórí afẹ́fẹ́ use simple language make it logical ó gbọ́dọ̀ tẹ̀léra wọn ó dẹ̀ fa ọgbọ́n yọ táwọn ẹ tó bá gbọ́ wọn á lè sọ pé àgbọ̀ nǹkan báyìí tó bá sọ mẹ́wàá wọn á lè sọ pé 5, 6. Recall of the listener should be more than half or at least half of the content of what we share on radio or TV. Bí tí ọ̀rọ̀ Gbénga gbogbo tó ń kọ́ wa kò gbàgbé ẹ̀ ó ń ṣe ó lè rí èrè ẹ̀ ó tún kò pẹ́ ó kò jẹ́ ká láti gbogbo ńlọrọ̀ yẹn. Báwọn mẹ́tẹ̀ẹ̀ta lè ṣe lọ ó jẹ́ kàyéfì
ṣùgbọ́n wọ́n ní àríṣe ìdáríkà tó ní iṣẹ́ ọwọ́ wọn náà ló sọ ìgbà Adébóye òkìkí ọlá àdínkàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá di rí ìfọlá lórí afẹ́fẹ́. Ìgbà tí ọ̀rọ̀ kan ṣe bí kán mi sí omi òtó láàrin Gbénga Adébóye àti Kọ́lá Ọláwuyi tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí táwọn síra wọn ni wọ́n dárúkọ òwe orin ẹ̀wọ̀n báwa Yorùbá ní oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa ní literature ọ̀nà ọgbọ́n kápòwe kápàṣàmọ̀ allusions metaphors àfiwé tó nípọn simile idioms àwọn ọ̀rọ̀ tá a bá láyé tí ò gbọdọ̀ yí padà lóòótọ́ ìgbà ń yí padà. Ó mọ̀ wọ́n gan Kọ́lá Ọláwuyi àti Gbénga Adébóye wọ́n ra gbọ́mi sórí òjò wà láàrin wọn. Tó bá dọ́ra fífẹ́ àkọ́lá yìí wọ́n ní Gbénga Adébóye sọ kìíní kan ní ìjẹta ẹ má dá lórí Gbénga bá wá Wednesday Kọ́lá wá ní Friday lálẹ́. Ó mọ̀ Gbénga ọ̀rẹ́ ò tó kàn ọ̀rẹ́ mi sì ní tí Adébóye bá dé padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ọ̀sẹ̀ kejì ní Wednesday ẹ má dá àwọn yìí ló wọ́n sì ń sọ pé Kọ́lá sì dùn Kọ́lá sì dùn yẹn ṣùgbọ́n àwọn àṣàmọ̀ oríṣiríṣi káwọ orin sàn ní orin òbí fújì gbogbo ẹ̀ àwúrèbe orin wa àṣà òyìnbó ti jẹ́ káwọn kìíní yẹn gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn lìgálí mọ̀káíbà bàbálẹ́gbà wọ́n láwọn àwọn orin àlùmọ̀kọ́rọ́ jẹ́ pé òwe òjò ìjàkójọ́ wọ́n máa ṣàwọn jọ ni lóòótọ́ wọn wà láti ṣàwọn jọ wọ́n máa ṣàwọn kìíní ìjọba àyàbá nìyẹn wọ́n máa ṣàwọn jọ. Àwọn náà mọ̀ pé ló ní sí omi ìtura wa. Ṣùgbọ́n owó tó ń mú wọlé fún OGBC yẹ́dọ̀ nǹkan tí owó máa dálẹ̀. Kọ̀tígbà tó yá àwọn ọ̀gá wa ń gbà yẹn. Àwọn náà gbọ́ kí wọ́n kà sí àwọn ọ̀gá. Àwọn oníwèé ìròyìn àtàwọn tó ń ṣe ìwé ìròyìn ìdánilárayá John entertainment magazines àwọn Choice. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn gbà yẹn. Wọ́n ní ìjà ti wà láàrin Gbénga Adébóye àti ìjà máa wà city people God bless you. Nǹkan táwọn fi ń jẹun nìyẹn ibi tí ìjà ò tí ì sí wọ́n ní ìjà ti wà. Ẹ̀dún fẹ́ gbọ́ Gbénga Adébóye bí ọ̀rọ̀ barista ni àti Kollington. Ìjà yẹn ló máa ń jẹ́ kí àwo wọn tà. Nígbà yẹn ayé fẹ́ gbọ́. Ó dẹ̀ lè ìjà yẹn lè má tó nǹkan kan ó tiẹ̀ lè má sí jà bí sàn ní àtòwé. Nígbà tó yá ṣùgbọ́n irú ẹ̀ ò bẹ́ẹ̀ bójú fún afẹ́fẹ́ àwọn ọ̀gá wa pè wọ́n dẹ̀ jẹ́ wọn lè parí ẹ̀. Gbénga gbọ́ Ọlawuyi náà gbọ́. Wọ́n tún bá ètò. Ẹláwọn kankan wà tó ṣẹlẹ̀ láàrin yẹn pé èèyàn gbọ́dọ̀ fún gbogbo ẹnu sọ̀rọ̀. Tọ́ba Ọ̀tálẹ̀ àti Yẹ́misí Bángóṣé àwọn méjèèjì ń bẹ̀rẹ̀ wọn. Lóòótọ́ kí ní ìtìtàn láfẹ́fẹ́ kò tó ń lẹ̀ kò tán lábẹ́ afẹ́fẹ́. Wọ́n ṣe nígbà láti parí áwò láàrin wọn. Ṣùgbọ́n ṣẹ́rí nǹkan míì wà wọ́n ní ọbẹ̀ kì í mì níkùn àgbà ń lọ̀rọ̀ yẹn. Àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn a gba bí oṣù mẹ́fà ìtọ́dún kan tá a gbà lọ́wọ́ ara wa bá ṣe wà nígbà yẹn. Àwọn nǹkan tó ìlú rí tó ìlú gbọ́ tí Kọ́lá Ọláwuyi sọ Gbénga tó ṣe báyìí tó sọ láfẹ́fẹ́ tó bá tún rí Gbénga náà tó bá sọ tiẹ̀. Bẹ́ẹ̀ni onílù òní fẹ́ kí ìlú tú gbogbo wọn ló ní àwíjàre àwọn méjèèjì wọ́n ní àwíjàre ojú Ọlọ́run ló tó àánú mi ṣùgbọ́n àwọn nǹkan kan wà pé ọ̀rọ̀ mi yàrá àwọn ọba àwọn àgbàlagbà àwọn àfáà àwọn aṣíwájú ẹ̀sìn nǹkan tó ń rí nǹkan tó ń gbọ́ náà gbọ́dọ̀ sọ síta ó lágbára nítorí pé wọ́n bá sọ ilẹ̀ á mì kò ní sífẹ̀ẹ́ gbà míì láàrin ìjọ wọ́n jọ kò ní sífẹ̀ẹ́ ẹlòmíì ẹ̀fẹ̀rí ẹbẹ lórí èèyàn máa gbé wọ sàárè kò ṣe kàn níwèé nǹkan tó ṣẹlẹ̀ láàrin Gbénga Adébóye àti Ọlawuyi fún ilé ìṣẹ̀lẹ̀ yẹn kì í ṣe pé ó ní bí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹnìkan tó sọ pé
òun ní ìṣòro báyìí kíní kan ò dá sí ọ̀gá àwọn ò dá sí kíní kan tèmi kan ìfẹ́ dárúkọ yìí náà mọ̀ òun níṣòro ọ̀gá àwọn ò dá sí kíní kan ọpẹ́lọpẹ́ Gbénga Adébóye tó kó àwọn èèyàn àti olóòtú Kọ́lá olóòtú gbogbo wọn kóra lágbájá ó níṣòro ó ní jàǹbá ó ní kíní kan Ọlawuyi ló ń sọ ọ̀rọ̀ tiẹ̀ àwọn èèyàn yún sí o àwọn Gbénga náà wọ́n fẹ́ mọ̀ pé eléyìí tó àánú mi ìlú tó máa wà ní hospital tí ẹni tó bá ṣiṣẹ́ tó pè lọ́gàá bóun ṣe mobilize mi ó kílẹ̀ sí assist ẹ̀kọ́ gbé lọ síbí ẹ̀kọ́ gbé lọ sọ́hún yẹn ó tán kì í ṣe ìjà tiẹ̀ ó dá sí pé kílẹ̀ yìí máa ní òkè ìṣòro tó máa la ẹ̀mí lọ ó ní ti Gbénga kì í ṣe pé bóyá òun kílẹ̀ ìṣòro máa ṣẹlẹ̀ sí ara wa náà ni ọmọlẹ́yìn ni ẹni tí mo sọ èdè ń gbà ní ọmọlẹ́yìn ni ẹ̀jẹ̀ gbà èyí tẹ̀ ṣe fẹ́ pé lágbájá lọ́ra ọ báyìí mo máa ń dóòdè ní ajọ́ Jímọ̀ báyìí fẹ́ ṣẹlẹ̀ báyìí lè má sọ báyìí lọ́ra ọ nípa o báyìí ṣe rí rèé o alẹ́ ẹjọ́ tí mo dóòdè pé kí n sọ fún pé gbìyànjú láti yí ìwà yẹn padà kó dáa alẹ́ ẹjọ́ yẹn ní lára yìí kò ṣe sọ síta alẹ́ ẹjọ́ yẹn lára yìí wọ́n ti bá kà ní rédíò wọ́n bá kà ní pépà pé ẹnìkan lọ sí ilé olóògùn ẹnìkan wá tẹ ẹnìkan lọ. èyí bẹ́ẹ̀ àwọn tó yún sí nígbà wọn fi Gbénga máa tó bá ti gbọ́ bẹ́ẹ̀ nìkan níṣòro máa dá sí àwọn ọmọ tó ń gbé wọn lórí báyìí ṣẹlẹ̀ sí o wọn náà bí òbí bẹ́ẹ̀ dá sí ilé ìwọ̀n òbí bẹ́ẹ̀ dá sí ọ̀gá kan lára ọ̀gá tó kọ́ tó mọ ṣe bọ́ọ̀gà. Ọ̀gá ní gbọ̀ngàn tí ọmọ ṣe fún ọ̀gá lórí ibùsùn àìsàn ẹ̀yìn náà bá kà ṣùgbọ́n ó yí Ọlọ́run ẹni tó wà lórí ibùsùn àìsàn wọ́n ní ẹkùn dá mi ní àgbẹ̀kùn àjà ẹkùn dá mi mo dá tí àwọn lè fi ara ẹ tẹ́kùn dá tó bẹ́ ẹkùn wẹ́ tí ò tiẹ̀ bá ẹkùn dà rárá kò ṣe fi wéra wọn àpamọ́ wa ẹni tí ara ò yá náà wọ́n kò títí tó gbẹ́gbẹ́gbẹ́ nígbà tí ìyẹn lọ pátó lọ́sẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ti di ẹ̀bọ̀ wọ́ ló sọ̀rọ̀ débẹ̀ lẹ́yìn tó pé ọmọdé yẹn máa ń gbọ́ tó bá kàwọ́ ní òdodo àwọn tó máa yún sí nǹkan àwọn third party àwọn agbọ̀ràn rẹ̀ kò ṣe àwọn tó ń jẹ́ kí nǹkan fẹ̀ lójú Gbénga gbọ́ ni pé lágbájá níṣòro bí ìwà ẹ̀ ṣe rí nìyẹn lágbáṣe tí ó níṣòro kó tí ẹ gbẹ̀yìn wò ìra kọ́lá ló gbogbo ní ọjà ọmọdáwó amáṣáwó tìbí kẹrẹ ẹ tó pè tí tìbí pè lọ́gà ẹni tí wọ́n torí ẹ̀ ṣe wàhálà ní wọ́n dáwó kan ṣe gbà tó lè kẹ́kẹ́ bí ẹ̀ máa lọ sí kìíní yẹn owó ṣiṣẹ́ kọ́kọ́ fún ọ̀gá ẹ̀ ọmọ tó ṣe ṣùgbọ́n ká gbà pé ìgbà ìwọ̀n ni òun náà tara pé lórí ibùsùn àìsàn yìí nígbà ìbáyìí ṣẹlẹ̀ tó bá tiẹ̀ ṣe ọ̀gá òun ẹni tó pè lọ́gàá tó bá tiẹ̀ ṣe kò yẹ kó ṣe orúkọ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ bọ́ọ̀ pé ìmá kan pé sára pé lọ́lẹ́ ṣe báyìí ó dẹ̀ sọ báyìí kiri pẹ̀lú nǹkan tóun ti ṣe ẹ̀rọ torí ẹ̀ ló sọ pé àwọn ọ̀rọ̀ kan wà àwọn àṣírí kan wà lẹ́kọ̀ọ́ a máa gbé wọlé lọ ni kí ọ̀ má sọ ìlú àtúká wọn táwọn àfà àti àfà ti kìrìsìtẹ́nì àti àfà tó ń rí nínú ìjọ wọn gbọ́dọ̀ sọ síta ìlú àtúká táwọn bá ń rí táwọn bá lè rí àwọn tọ́wọ́ wọn mọ̀ mú sọ́wọ́ wọn tó ń rí nílùú wọn tó ń parí níjà ní àwọ̀ ṣe ráwọn bàbá wa lóyìn bá jẹ́ ẹnìkan tó mọ àṣà Yorùbá ó dẹ̀ fún àṣà yẹn ní ọ̀wọ̀ àṣà Yorùbá ó fún lọ́wọ́ kí ni wọ́n wà fáwọn àtàwọn ìṣẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n a gbọ́dọ̀ mọ àṣà àti ìṣe àwọn èèyàn tó ń gbọ́ wa tó ń wò wá a gbọ́dọ̀ mọ àṣà wọn dáadáa understanding of the culture of the populace ó kò lè fi sọ pé lábẹ́fẹ́ pé
ọba máa kú lánàá ó wàjà ni ọba wàjà ọba wàjà. Wọ́n ṣe ń sọ wọ́n máa kọ́ wa ni ó ti wà ní àṣà gbọ́dọ̀ fún àṣà wa ní ọ̀wọ̀. Òyìnbó ò fi bẹ́ẹ̀ fúnra wọn lọ́wọ́ tí Yorùbá ò ṣe sọ ẹ bá kó ọmọ Yorùbá àti ẹni tí ò ṣe Yorùbá papọ̀ ọmọ Yorùbá máa dọ̀bálẹ̀ ní Yorùbá sí.